wàhálà ti wà o ẹ̀yin èèyàn àní problem ti fẹ́ wà báyìí láàrin ìran Yorùbá lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Lọ́tẹ̀ yìí Àràbá tún ní Ọọ̀ni of Ifẹ̀ ju Allah lọ. Allah tó jẹ́ Ọlọ́run ọba tí àwọn mùsùlùmí tí wọ́n ń ké pè. Ó ní í ṣe bí Ànábì Muhammad tó jẹ́ òjíṣẹ́ rẹ̀ lòun ní ó jù lọ tẹ́lẹ̀ àmọ́ ní báyìí Ọọ̀ni ju Allah lọ. Wàhálà ń bọ̀ o, wàhálà ń bọ̀ díẹ̀díẹ̀. Ó ní wọn ò tí ì rí nǹkan kan ò bẹ́ẹ̀ ni wọn ò tí ì rí nǹkan kan òun ṣe mẹyẹ bọ̀ lápò ni lórí ọ̀rọ̀ ilé táwọn jọ ń fà yìí nípa pé Ọọ̀ni of Ifẹ̀ ó ju Ànábì Muhammad lọ ó lòun dúró lé lórí gidigidi ni. Eléyìí ò wá lágbára ọ̀rọ̀ ìdójú ẹ̀ pátápátá ó ní ká lọ máa múra o nítorí òun ó sì pa àwọn míì gan lẹ́jọ́ nínú wọn. Ó lágbára báyìí nínú fọ́nrán yìí Àràbá ní ó tó gẹ́ bẹ́ẹ̀ ni alóbàtà ìdárin bá lọ bá ṣe lọ àbọ̀ á máa bọ̀ ni eléyìí táwọn àfà àwọn mùsùlùmí tí wọ́n fi ẹnu tàbùkù òrìṣà ó tó gẹ́ ó ní kódà nínú eléyìí táwọn tẹsẹ̀ bọ̀ yìí ṣèyíkì gan yóò di babaláwo tàfà yóò di oníṣẹ̀ṣe gidigidi tààrà. Ó lágbára báyìí o. Àràbá ní nítorí ayé ni gbogbo wọn wà o nígbà tí Olúwo àti Mufti ilẹ̀ Yorùbá tí wọ́n fi ń fẹnu tàbùkù òrìṣà tí wọ́n mọ̀ pé Olúwo ju Ọọ̀ni of Ifẹ̀ lọ. Ọọ̀ni ọba àwọn ẹgbẹ́ rẹ̀ ni nílùú ẹ̀ àbáwọn tó bá gbàgbọ́ majority mùsùlùmí lónìí Olúwo la fi ṣe ọ̀gá wa. Olúwo kì í ṣe ẹgbẹ́ Ọọ̀ni kì í ṣe ẹgbẹ́ ọba kankan nílẹ̀ Yorùbá yìí. Eléyìí wá dójú ẹ̀. Ẹ̀yin èèyàn ẹ wò ìròyìn ò tá àmójúbà àfi kẹ́ ẹ bá ń farabalẹ̀ kẹ́ ẹ jókòó dáadáa kẹ́ ẹ bá ń gbọ́ fọ́nrán yìí. Kódà Àràbá tún ṣe kíni ó tún ṣe bẹ̀bẹ̀ ó tún ṣe rẹ́kọ̀ọ̀dù fáwọn mùsùlùmí pàápàá nínú fọ́nrán yìí nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ọ̀rọ̀ pọ̀ nínú òwe kọ́bọ̀. Ẹ̀yin tèmi ẹ tún káàbọ̀ sórí ìkànnì DigiNaija Television ṣé dáadáa ni mo tún bá yín lákòókò yìí bó lójú ọjọ́ lọ́dọ̀ tìyín ẹ má gbàgbé láti máa follow DigiNaija Online TV lórí Facebook link tó wà ní comment section video yìí ó máa gbé yín tààrà lórí page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí ẹ máa like kẹsì máa share video yìí kó máa lọ káàkiri lórí ayélujára torí tẹ́lẹ̀ tó ń lọ yìí nǹkan ti ṣẹlẹ̀ nínú ìran Yorùbá ẹ mọ̀ jẹ́ ń gbà wá lákòókò jù ẹ jẹ́ ń gbé fọ́nrán Àràbá wọlé ká gbọ́ gbogbo ohun tó sọ nú ẹ̀ kẹ̀sì máa fi ro tiyín nípa ìṣe kọ́mẹ̀ǹtì. A bá wọn sọ títí wọn ò jáwọ́ ìwà bàjẹ́ ẹ má bú wa ẹ má sọ̀rọ̀ síṣẹ̀ṣe wa ẹ má burú mọ́lẹ̀ wa wọn ò gbọ́ àwa dé tó ń sìn wọn wá náà wọn rí nǹkan kan wọn ò tí ì rí nǹkan kan ẹ 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 tí ì rí nǹkan kan. A ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ní torí pé nínú àwọn ọmọ tó ń gba ẹ̀kọ́ ní yàrá àṣẹ̀ṣe tí ò tí ì jáde wọn lé ní millions gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe kọ́ àwọn ọmọ ìlànà sí ìṣẹ̀ṣe bẹ́ẹ̀ ni ìṣẹ̀ṣe náà ti dé sí yín lọ́rùn. Ìjọba ní ó làjà tó wà nílẹ̀ yìí kò ń ṣèyàn ní ó dá sọ̀rọ̀ yìí mọ́ agbára ilé ẹjọ́ ò ká ìjọba ní ó padà dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni ìjọba ní ó dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí torí àwọn tèmi máa pè lẹ́jọ́ tó ti wà nílẹ̀ tí wọ́n ṣe mẹ́wàá ní Islam tí mo ti rí because àwọn náà ti tako personality mi náà ẹ̀ńtáyà bá ti kò tó lè dárúkọ mi lórí afẹ́fẹ́ kó máa retí ìwé pẹ̀jọ́ ni kò sọ̀rọ̀ ńbẹ̀ ìyẹn ló kan ilé ẹjọ́ ìyẹn ló kan ilé ẹjọ́ torí pé àwọn náà sọ lánàá wípé kájẹ́ nígbà tó wọn ò dárúkọ mi ẹ tó wá dárúkọ báyìí a ti fi gbélé òfin lọ́wọ́ òfin sọ pé àyè gbà á òfin sọ pé ẹjọ́ oṣù wọn ti jẹ́ ká mọ iye ẹ̀sùn tó wà ńbẹ̀ tá a lè kọ́ so àbọ̀ abáni ìyẹn kọ́ ni mo tẹ̀sí bá wá ìyẹn ń ṣariwo ariwo kọ́ ni mísíkì so mi ìbáriwo wá mo sọ fún yín lánàá pé eléré ìjà rí kẹ́ ẹ mú kan ńbẹ̀ ẹ dẹ̀ rò pé ìjà ló kún ẹja máa bá bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ níbo ni mo wọ́n fẹ́ yà sí ìyẹn bẹ́ẹ̀ ó ṣojú gbogbo àgbáyé o nígbà tí mùsùlùmí ń bú eégún tó ń bú kódà wọ́n á tún gbẹ̀kú eégún síta wọn náà dáná sun wọ́n á ní kó lọ dáfá sí kànga wọ́n á gbafá lọ́wọ́ ọmọ èèyàn wọn lọ dà sí ṣáláńgá wọ́n lọ́wọ́ dáfá ẹ̀nù wọ́n rà padà sí Islam ojú yín ló ṣe àbí nínú ogun tá a jà kọjá ó ṣàṣojú yín gbà tí wọ́n mú odidi ìyá Ọ̀ṣun tó sọ di ìyá Àlùkùránì ọ̀yà iṣẹ́ yẹn ò hàn gbogbo ayé láàrí yẹn
á ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ́ bọ̀ lápò ni a máa sọ ìmáàmù di babaláwo lè dájọ́ kólé báyìí a máa sọ ìmáàmù a máa sọ di aṣáájú ìsìn ìbílẹ̀ a máa sọ ṣéèkì di babaláwo tí ó di aṣáájú ìsìn ìbílẹ̀ ẹ mọ̀ pé ọwọ́ tí igbá tá bá fi yákà la máa fi sán igbá tá a fi yákà la máa fi sán so ẹ lọ jẹ́ kó yé ipa ìmáa sọ ìmáàmù àti ṣéèkì a máa sọ wọ́n di babaláwo níbi tá a ti ń bàbọ̀ yìí so ká wá mọ̀ ta ló jùnà tó bá ti lè jẹ́ pé eré tí à ń bára wa ṣe nìyẹn àti rí yín náà a gbìyànjú láti dára wa mọ̀ so ìjọba ló ń bọ̀ wá lájà ilé kan ṣéyàn ìyẹn ẹ̀kan ó ṣojú gbogbo yín àbí ẹ ṣáà rí àrà tí wọ́n fi ṣẹ̀ṣẹ̀ dá bó ṣe ń bógun mo tún máa pè wọ́n pé ẹja adẹ́kan ní àwọn olè má bu wa àwọn olè má bógun olè má bu ṣọ̀pọ̀ náà olè má bu òṣàlà olè má bu fa ṣé bó ṣe ju yín nígbà tí Saheed Shittu bọ́ta tó gbé o ajá orò jáde tó fi tó ní ẹ wá wòrò gbogbo ayé obìnrin wòrò ọkùnrin wòrò mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ mélòó ló pépé tó ń ṣe yìí ó màmá lẹ́yìn ẹ ṣòro wà níjà ṣòro níjà yóò lẹ́yìn yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé ó ti lẹ́yìn báyìí kò tẹ̀ tí ì lẹ́yìn rárá ó ṣẹ̀ṣẹ̀ múra àti lẹ́yìn ni ọmọ tó bá bú ìyá ẹ̀ tó bú bàbá ẹ̀ tó lọ́jọ́ kóhun ò tí ì pé ọjọ́ kú ẹ̀ pé ó yẹ ni so ẹmú yẹn náà kó ń bẹ̀ kó lè máa yé gbogbo wa yóò lẹ́yìn o ó ti lẹ́yìn báyìí lẹ́ẹ̀kejì ayé mà lẹ́wà gbogbo mùsùlùmí ayé lẹ́wà nígbàtí àáfà yín nílùú Ìwó ló ń fowókọ òun ṣe ná Mufti Ìwó ayé lẹ́wà ńgbà tó gbé jáde sórí Facebook tó ní Olúwo kò ṣẹgbẹ́ ọba kankan nílẹ̀ Yorùbá Olúwo ṣẹgbẹ́ Ọ̀ọ̀ni ayé lẹ́wà ńgbà tó sọ bẹ́ẹ̀ pé Olúwo kò ṣẹgbẹ́ Ọ̀ọ̀ni àwọn Yorùbá dákẹ́ wọn sọ̀rọ̀ ṣé bá bú Ọ̀ọ̀ni èmi ó máa wò yín níran ni ọba tó fi gbogbo ọwọ́ gbéṣẹ̀ṣe tí ò jẹ́ ó jábọ́ ẹ wá máa bú Ọ̀ọ̀ni èmi ó máa wá wò yín níran ẹ máa sọ̀rọ̀ ní láìdá ẹ̀ ní gbèsè kò lè ṣẹlẹ̀ mọ́ béèyàn bá bú Ọ̀ọ̀ni nǹkan ó ṣe é tó bá ti bú Ọ̀ọ̀ni ó jìyà ẹ̀ tó bá ti bú Ọ̀ọ̀ni olórí aládé gbogbo ló ń bó ti bú gbogbo ọba aládé nù #1 ni Ọ̀ọ̀ni jẹ́ ní òde Àjàláyé Ọlọ́fin ọba Àjàláyé ní Ọ̀ọ̀ni ìrìṣà lẹ́nìí so ẹ̀yin náà tún fẹ́ ti gbọ́ yẹn nígbà tí wọ́n sọ bẹ́ẹ̀ àwọn wá jáde àwọn sọ pé Ọ̀ọ̀ni òun ṣe gbé Ànábì Muhammadu ẹ wá ń ké ẹ wá ń gbó bí ajá ẹ wá ń sọ kọ́tọ́kọ́tọ́ ó ti yá o lẹ́ni náà la máa káṣọ kó lójú eégún máa dèèyàn jẹ́ nǹkan ní díẹ̀ ní ṣókí ẹ máa pé ọ̀rọ̀ mi abọ́ mùsùlùmí aláṣejù ọ̀rọ̀ mi abọ́ mùsùlùmí aláṣejù kó o gbọ́ ọ̀rọ̀ mi abọ́ mùsùlùmí aláṣejù ayé ọ̀rọ̀ mi abọ́ ẹ máa pé ọ̀rọ̀ mi abọ́ mùsùlùmí dá aláṣejù o ọ̀rọ̀ mi abọ́ mùsùlùmí dá aláṣejù o ọ̀rọ̀ mi abọ́ mùsùlùmí aláṣejù ọ̀rọ̀ mi abọ́ mùsùlùmí aláṣejù ọ̀rọ̀ mi abọ́ ẹ máa pé ọ̀rọ̀ mi abọ́ mùsùlùmí aláṣetẹ́ ọ̀rọ̀ mi abọ́ mùsùlùmí aláṣetẹ́ ọ̀rọ̀ mi abọ́ mùsùlùmí aláṣetẹ́ ọ̀rọ̀ mi abọ́ aláṣetẹ́ nìyí gbogbo ẹlẹ́sìn Islam nílẹ̀ Yorùbá aláṣetẹ́ nìyí ẹ já tẹ̀síwájú ètò ẹ wá ṣe yìí ní òmù mi náwó ẹ̀tọ́ sí yín gbogbo Yorùbá o gbogbo ọmọ aládé ẹ bọ́ta ẹ wá lọ bá mi béèrè ẹ pé gbogbo mùsùlùmí o ẹni kí wọ́n bọ́ sílùú kí wọ́n sọ nọ́mbà tí ìran Lárúbáwá tí wọ́n tò Ànábì Muhammadu sí nínú ìlú wọn fún mi
Nọ́mbà kíni Ànábì Muhammadu wà ní Lárúbáwá? Nọ́mbà kíni Allah wà ńbẹ̀? Nọ́mbà kíni Allah wà ńbẹ̀? Allah nínú Al-Kùránì níbo lórúkọ Ọlọ́run wà ńbẹ̀? Ẹ̀yin lẹ túmọ̀ ẹ̀ sọ́lọ́run o. Àwa la ní Ọlọ́run, Ọlọ́run Olódùmarè, èdè wa pọ́nbélé ni, aláṣẹ ọ̀run, ẹni tó ní ọ̀run, Ọlọ́run àwa la ní. Allah ní tẹ̀yin. Allah lẹ ńlá tẹ́ ńlagi, alagi, eré Allah ada lẹ ń bá káàkiri. Allah lẹ ń sìn, gbogbo ọ̀nà lẹ́fẹ̀ẹ́ fi là. Gbogbo ọ̀nà lẹ́fẹ̀ẹ́ fi là. Ìyẹn ò kàn wá, àwa la ní Ọlọ́run. Ẹ bọ́ sínú Al-Kùránì ẹ sọ bí tí Ọlọ́run wà. Ẹ̀yin tó sọ pé Ọlọ́run ọba Allah yẹn, ẹ lọ mú jáde nínú Al-Kùránì níbi tí Ọlọ́run ọba Allah wà. Tó bá ṣe pé ẹ̀yin lẹ sọ Allah di Ọlọ́run, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sanwó ṣe alẹ́ wa náà di Ọlọ́run mọ́ wa lọ́wọ́. Tẹ́ sọ Ṣàngó di Ọlọ́run, tẹ́ sọ Ògún di Ọlọ́run, tẹ́ sọ Ògún di Ọlọ́run mọ́ wa lọ́wọ́. Ẹ̀yin náà lẹ tó Allah sísan wá wú àwọn Ògún. Ẹ̀yin lẹ fi Allah ń wé Ògún, tẹ́ fi Allah ń wé Ṣàngó, tẹ́ fi ń wé òrìṣà. Ẹ̀yin lẹ fi Allah wé irúnmọlẹ̀, tẹ́ bá dẹ̀ ti lè fi Allah wé irúnmọlẹ̀, Ọ̀ọ̀ni ju Allah lọ. Ọ̀ọ̀ni ó ju Allah lọ. Ọ̀ọ̀ni ó ju Allah lọ. Onírìṣà, olórí aládé gbogbo, Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì tó wà lótùfẹ̀ yìí lẹ́nu, ó ju Allah yín lọ. Ọ̀rọ̀ ńlá rèé o, ọ̀rọ̀ lẹ́tú gbọ́ tí Àràbà Ifá tó tún sọ kalẹ̀ yìí. Ó kó ọ̀rọ̀ burúkú lẹ́rí tó tún sọ́ọ̀lẹ̀ yìí sí àwọn mùsùlùmí. Eléyìí tán sọ́ọ̀lẹ̀ gan-an, wọ́n ti rí kó tán, wọ́n tó ti jù mí kalẹ̀. Kí lè ro ti yín ẹ̀yin èèyàn mi, ẹ máa bá mi sọ sí kọ́mẹ́ǹtì. Ó náà ṣe máa sọ pé káwọn ẹlẹ́sìn kan má bú ẹlẹ́sìn kejì, nítorí ńgbò bá ya àwọn ẹlẹ́sìn kejì náà wọ́n á padà yíjú padà láti wá máa bú Ọlọ́run tẹ̀yin náà ń sìn. Ọ̀rọ̀ òun ló délẹ̀ yìí o. Kí lè ro ti yín, ojú wo lẹ fi wò ó? Ṣé kìí ṣe wípé ìjà ẹ̀sìn ló ń rúgbó bọ̀ báyìí nínú ìran Yorùbá? Ẹ máa sọ opinion ti yín sí comment. Ẹ má gbàgbé láti máa follow DigiNaija Online TV lórí Facebook, link tó wà ní comment section video ó máa gbé yín tààrà lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán. Ẹ máa like and share video kó máa lọ káàkiri lórí ayélujára. Ẹ ṣé púpọ̀ tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.